ajé wá mi wá o nílé ayé ajé wá mi wá o mo mà ti ṣe tutù ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀ ajé wá mi wá o nílé ayé ajé wá mi wá o mo mà ti ṣe tutù ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀ ajé wá mi wá o ajé òkú sórí sọ́bùgì. fẹ́ jà lórí ọ̀rọ̀ ológun dé má bá wọn jà ṣó ti gbọ́. àǹtí mi ẹ wò gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ó rùn mí ló ń bì mí yín báwo lẹ máa ní kí n jáwọ́ nínú ọ̀rọ̀ ogun ṣé bàbá wa ló lo ogun kò ṣáà ṣe ti bàbá wọn ogun wa ni mo lè wá kún kọ́ ṣé yẹn lè joyè ilé bàbá ẹ̀ ni ẹ wò ń bì mí inú bẹ́ẹ̀ sọ yìí o kò ń ṣe bẹ́ẹ̀ ń ṣe wà lèmi náà ṣe wà condition ó ṣe kinní jura wọn lọ́nà. ẹ ṣé kí wàá sọ pé kò máa jà. ẹ ní kí n má jà ẹ jẹ́ kí kéńdé wọn bá jà fún ẹ̀tọ́ ẹ̀ kò pọ̀ jù kí n má jà náà ìlànà bá mi sọ kí n má jà mí mọ́ bí ṣe wà ni ṣé ká lajú ilẹ̀ kan ta gbẹ̀tọ̀ mọ́ wa lára èyí tí bàbá wa ni àbí tí bàbá tí wọ́n ni ìbá wọn yà wọ́n ṣàṣojú náà ni. ṣé kí ni kò máa jà ni gbogbo ń gbà yín. àbí ẹni bá ránṣẹ́ pé wọ́n máa ń sọ fún wọn. ẹ jẹ ránṣẹ́ pé wọ́n kíákíá tẹ́ ẹ bá fẹ́ kí n bá wọn jà wọ́n kíákíá. ẹ̀gbọ́n mi ló ń gbé yín láti ta ni ṣé fóònù mi ló wà lọ́wọ́ ẹ̀ látẹ̀kùn. ṣé mo sọ pé mi gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀ lóye láti inú ilé àrùn ọkọ mi. ó ti gbèkiri ojú ẹ̀ ti sán fóònù tí mo rà lówó iyebíye ẹlẹ́jàre ọkọ mi má dá lóhùn. bọ́ naija bí ọba aráàjò náà ó padà wálé náà ló ó ti ṣe gbogbo tíkẹ́ẹ̀tì ẹ̀ báwo ló wá ń bọ̀ wá twitter a máa retí ẹ̀ ọlọ́run apàdánù fún ọkọ mi láyọ̀ ló wà dé bá wa ń bì ṣe. àǹtí mi dé lání kọ́ nìyẹn. ó kú ọjọ́ mẹ́ta bàbá mi àìdá àdé láyọ̀ la máa ríra o àkórí ọ̀hún wálé o àǹtí mi ẹ kú etí ìgbẹ́ kú kódà láyọ̀ la máa rí. èrò ayọ̀ lédè yìí ọlọ́run ṣe mú láyọ̀ ló máa dé àgbà wa. olólógún olówó ẹ̀ gbọ́dọ̀ kọ́ olóògùn ní lédè yìí èrò ayọ̀ ní àǹtí ẹwà àǹtí ìgbà yẹn sọ yẹn ẹwọ ẹ tètè wọn o ẹ tètè wọn o ẹ tètè wọn o ẹ tètè wọn o. ajé wá mi wá o nílé ayé ajé wá mi wá o mo mà ti ṣe tutù ajé yálé mi mo ẹ ká sàn àǹtí ṣé ẹ mojú ìṣá. náà ò máa tọ́. èmi dẹ̀ wá mọ̀ yín dáadáa. irọ́ ṣé ni mo ní kí n wá show appreciation ni o fún oore tẹ́ ẹ ṣe fún mi ẹ wọ ẹ tán ní ká pe àgùntàn lájà o gbogbo ẹranko báyìí ló lórúkọ àmútàn wa ọmọ alájílé ẹ̀kọ́ máa pe o. really ṣé abẹ́ wa surprise ni. I'm really surprised. ẹ má wá surprise o ṣe ni láti 2 weeks ago tẹ́tí wá sí ṣọ́ọ̀bù mi tẹ́tí wá ra aṣọ ọjà mi ò tún kù tà mọ́ ṣé ní ọjà mi ń tà wàrà in fact wọ́n appreciate effort in fact ṣẹ́rí ẹni tó máa parọ́ báyìí ló máa lẹ́lẹ́rìí òun wà lọ́rùn ṣé bí ṣe rí mi tí mò ń lọ yìí ọjà ni mò ń lọ báyìí mo fẹ́ lọ kó àwọn another ọjà wọlé in fact mo appreciate effort yín gan o in fact mo ń lọ kọjá wọlé báyìí ni. ṣé tí èlà ṣe wá ti pẹ́ lọ o. ṣé kò tọ́pẹ́ ni. tá lè mi fúnra mi wájú ọba dání wáyé ọlọ́run ní kejì ṣùgbọ́n ẹ̀yin wà mọ̀ mi àwọn lè tẹ̀ ṣe táyé bá ń jáyé tí ayé ò tún wá jẹ́ ayé mọ́ ajé tó ti fi inú ọjà yín ṣe bùgbé kò tún ní fi yín lẹ̀ mọ́. anyway madam ẹ yẹ kí mi máa lọ. ok ó dàbọ̀ but àǹtí ẹ wá ẹ jọ̀ọ́ ṣé mo lè sáré gba nọ́mbà yín kẹ́ fún mi. alright kò sí wàhálà. ẹ jẹ́ kí n type ẹ. ok 090 ok 53 okay 63 63 67 87. ẹ kò máa pè yín. ọ̀rẹ́ àti máa patronize. ẹ ṣé gan àǹtí ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ṣé.
ọdún yẹn pé kí bá ti lọ́bọ̀ àwọn sanwó fún ẹ àwọn sàárọ̀ tó bá ṣe mí lọ́wọ́ àwọn sàárọ̀ ọ̀gá mi ní gbàgbé àwọn sàárọ̀ tó bá ṣe mí lọ́wọ́ yóò ṣàṣe bẹ́ẹ̀. mi lè gbé dáadáa máa fún mi lówó dájú. mo fẹ́ lọ kérò ní tí n bá ti ń bọ̀. ẹ máa fún mi lówó ẹ máa fún mi lówó ẹ máa fún mi lówó dájú. ẹsẹ̀ mi lọ́wọ́ 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 mo wá ṣe táyà ni mo dẹ̀ ní tí n bá lọ kẹ́rò ó sì ti máa dé màá wá fún lọ́wọ́ ẹ̀. ẹ lọ mọ́mí o ẹ máa fún mi lọ́wọ́ ní mọ́mí o àárọ̀ kùtùkùtù mo bá wọn ṣiṣẹ́ yìí ẹ ó sàrọ̀ àwọn máa ṣẹ̀ mí lọ́wọ́. iṣẹ́ àlejò 200 ní mọ́mí 200 ní. Thank you. O ṣeun o. Mà ṣe o. Ẹ ń dàárọ̀ kùtùkùtù. Who's that? Tí èèyàn bá ń gbádùn tí ń rest lọ́wọ́ ẹ yóò máa dààmú èèyàn kí ni ń ṣe bọ̀bọ̀ èèyàn mọ́ yìí obìnrin àbọ́kùnrin Dọ́là ok ẹlẹ́ nìkan báyìí. Bàbá. How are you? Ẹ jọ̀ọ́ ṣé mo bá Yẹ́mi sọ̀rọ̀ mi? Ó ti jáde. Ìgbà wo ló ti jáde? Látàárọ̀ ó ti jáde. Ìgbà wo ló máa wá dé? Ìmọ̀gbà tó lé dé o. Ẹ jọ̀ọ́ ṣé mo bá mọ́mí ẹ̀? Mọ́mí mi tí mo rí ò rí ara London ti dé. Dìlà ní ọgbọ́n. Ṣé òun lẹ́sẹ̀ kí wọ́n dé? Ẹjọ́ ọ̀dọ́ dé. Ó dé tẹ̀rù. Ó dé torí ó dùn. Gbà síbẹ̀. Ṣé òun lẹ́sẹ̀ kí wọ́n dé? Inú mi wà. Ẹ wò ṣé mọ́mí wà ní ṣá? Àwọn wà ní. Ẹ kí n dùn sórí wọ́n jẹ́ bàbá. Ẹ jẹ́ kí n yọjú sí wọn, wọ́n á padà wá rí yín lẹ́nu gẹ́tì, mo ti mọ̀ pé tẹ́ fẹ́ sọ. Jésù. Orí wọn. Mọ́mí. ẹlẹ́ ìyá mi. Ẹ ká sọ ma. Báyìí. Ẹ kújọ́ mẹ́ta mọ̀. Àdúpẹ́ mọ̀. Mo dé ìbàyí sí ìgbẹ́ lọ́wọ́ gẹ́tì máa ń kó bo Yẹ́mi sí lọ́wọ́ ní kò sí lára mi. Sílé. Ibo ló lọ mà? Ìjàdí mú ọ̀dọ́ ṣe. Ẹ kú àmójú bàbá dáadé láńtọ́ láti ìlú òyìnbó. Ẹ̀ṣẹ̀ wọn náà ti bọ̀. Ọbẹ̀ dùn mà. Ṣe Èsì mà. rí akárí. Àmì mà. Ìgbà wo ló máa ń dé báyìí? Àtọ̀là. Ó pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ náà lọ́jọ́ jáde. Wọ́n lọ sọ́dọ̀ àbúrò mi yẹn tí ń wọ́rí tipẹ́. Gbàdúrà bíbọ̀ tó ń bọ̀ yẹn o. Wọ́n lọ́lé ìjọ yẹn o. Kò tí wà lámọ̀. Tí ó bá ti dé, ẹni mo débí. Mọ́mì nǹkan tí bọ̀dà Adéla ní mú dé. Ẹ má dá nìkan jẹ́ o. Aláìláyé. Tó bá lọ ṣe shopping, ẹni kan wọ́n tèmi náà. Ó ṣeéṣe kó gba bẹ̀ débi shopping. Kò tiẹ̀ ṣe gbàgbé. Wọ́n á fi tiẹ̀ lẹ̀. Pẹ̀lẹ́ máa dì á. Ó ṣe.